Ẹ kú dédé àsìkò gbogbo bí ẹ ti ń gbọ́ mi ní lóko tàbí lẹ́yìn odi, ẹ jẹ́ kí a gbàdúrà. Bàbá wa Ọlọ́run wa, aláàánú olùfẹ́ wa, olùpamọ́ wa, a gbé yín ga fún àánú àti ojú rere ńláńlá tí kò ṣeé fowó rà yìí. Oore ọ̀fẹ́ láti rí ọjọ́ ajé èyí tí ó kẹ́yìn nínú oṣù kejìlá nínú ọdún 2024. A ṣe yín lọ́ba Ọlọ́run olùfẹ́, olùpamọ́ wa, aláàbò àti ibi ìṣáájú wa. A gbé yín ga, ọ̀pọ̀ òjò rọ̀ ilẹ̀ fi mú, ṣùgbọ́n ẹ jẹ́ kí àánú yín kó mú wa dúró. Ògo ni forúkọ yín. Ọ̀rọ̀ tí a gbéyàwó lẹ́nu kó ṣe ayé àti ọkàn wa ní rere, nítorí tí a gbàdúrà lórúkọ Jésù Kristi Olúwa wa. Àmín ní orúkọ Jésù. Ìwé ọ̀run ṣíṣí tí a tẹ̀wọ́ olùṣọ́ àgùntàn yín náà kó Adéjàre Adébóyè kọ́. Èní ọjọ́ ajé ọgbọ̀njọ́ oṣù kejìlá, àkòrí tí a ó gbéyàwó sọ pé gbàgbé àwọn ohun ti àtijọ́. Gbàgbé àwọn ohun ti àtijọ́. Àkọ́sórí wa sọ wípé, ará, èmi kò ka ara mi sí ẹni tí ọwọ́ rẹ̀ ti tẹ̀ náà o, ṣùgbọ́n ohun kan yìí ni èmi ń ṣe. Èmi gbàgbé àwọn nǹkan tí ó wà lẹ́yìn, mo sì ń nàgà sí àwọn ohun kan tí ó wà níwájú. Nígbà tí a mú bíbélì kíkà wa nínú ìwé Àìsáyà orí 43 ẹsẹ̀ 18 títí dé 19. Ìwé Àìsáyà orí 43 ẹsẹ̀ 18 títí dé 19. Ẹ má ṣe rántí nǹkan ti ìṣáájú mọ́ àti nǹkan ti àtijọ́. Ẹ má ṣe rò wọ́n. Kíyèsí, èmi yóò ṣe ohun tuntun kan, nísinsìnyí ni yóò wù jáde. Ẹ̀yin kì yóò mọ̀ bí? Lóòótọ́, èmi yóò la ọ̀nà nínú aginjù àti odò ní aṣálẹ̀. Wàyí, ẹ tẹ́tí bẹ̀rẹ̀ jẹ́ láti gbọ́ ohun tí olùṣọ́ àgùntàn yín náà kọ́ Adéjàre Adébóyè ní fún wa ní èní ọjọ́ ajé. Àti dé òpin ọdún mìíràn o. Mo sì gbàgbọ́ pé ọ̀pọ̀lọpọ̀ ènìyàn ló ń rò bí wọ́n ṣe lo ọdún náà. Àwọn mìíràn lè bẹ̀rẹ̀ sí ní wòye pé àwọn ohun kan wà tí wọn ìbá ti ṣe dáadáa. Kò burú tí ènìyàn bá ní irú àwọn èrò yìí, nítorí yóò ràn wọ́n lọ́wọ́ láti lè ṣe ìpinnu tí ó dára jùlọ níwájú. Ẹ̀wẹ̀, kò lè mú èso kankan wá o tí ènìyàn kò bá gbàgbé àná. Kò sì sí èrè kankan nínú kí ènìyàn máa kábàámọ̀ ìṣẹ̀lẹ̀ tí ó ti kọjá lọ. Olùfẹ́, àsìkò ó ti tó láti fi ohun àtijọ́ sẹ́yìn kí o sì bẹ̀rẹ̀ sí ní wo ọdún ológo tó ń bọ̀ níwájú rẹ. Lákòótán, ohun tó wù kí o ní tàbí kí o má tí ì ní, o gbọ́dọ̀ máa dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ní gbogbo ìgbà. Ìwé Tẹsalóníkà kínní orí 5 ẹsẹ̀ 18 ló sọ bẹ́ẹ̀. Ẹ máa dúpẹ́ nínú ohun gbogbo, nítorí èyí ni ìfẹ́ Ọlọ́run nínú Jésù Kristi fún yín. Bẹ́ẹ̀ ni ọdún tí ń wá sí òpin o. O sì rò wípé ó yẹ kí o ṣe dáradára, ṣùgbọ́n tí o kò bá wò ó fínífíní, ìwọ yóò rí pé ó ní ọ̀pọ̀lọpọ̀ ìdí láti dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Tó bá jẹ́ wípé o ti kú nínú ọdún náà ńkọ́, o kò tilẹ̀ lè wà ní ibí láti máa wòye lórí àná tó kọjá. Ọ̀pọ̀lọpọ̀ nǹkan wà láti dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún o. Fi hàn fún Ọlọ́run pé o mọre o, nítorí nígbà tí Ọlọ́run bá rí ọkàn ìmọre rẹ, ó sábà máa ń bẹ irú ẹni bẹ́ẹ̀ wò pẹ̀lú ìbùkún. Ìwé àwọn ọba kìíní orí 3 ẹsẹ̀ 3 títí dé ẹsẹ̀ 15. Lẹ́ẹ̀kejì, kíyèsí wípé Ọlọ́run lè mú ohun gbogbo ṣiṣẹ́ pọ̀ fún rere fún ọ. Ìwé Róòmù orí 8 ẹsẹ̀ 28. Ọlọ́run lè yí ohunkóhun tí o kà sí àdánù padà kí ó di rere fún ọ. Nígbà tí a ju Jósẹ́fù sínú túbú nínú ìwé Jẹ́nẹ́sísì orí 39 ẹsẹ̀ 20, ó dàbí ìrírí búburú fún un, láìmọ̀ wípé túbú náà ní òkúta àtẹ̀gùn rẹ̀ sí dídi igbákejì ọba ní orílẹ̀-èdè tó tóbi jùlọ ní àgbáyé ní ìgbà náà. Má ṣe ro ara rẹ pin o. Ìwọ máa fi Ọlọ́run sínú ìṣirò ayé rẹ. Nígbà tí o bá ń ṣe èyí, ìwọ yóò ní ìrírí ìyípadà pátápátá àti pé àwọn ìbùkún rẹ yóò pọ̀ yanturu. Tí o bá jẹ́ pé ẹ̀wẹ̀ ò ń gbé nínú ẹ̀ṣẹ̀, má ṣe retí wípé Ọlọ́run yóò bá ọ yí ayé kankan padà o. Ó sọ nínú ìwé Àìsáyà orí 3 ẹsẹ̀ 11, sọ fún ènìyàn búburú pé kì yóò dára fún un.
èyí túmọ̀ sí pé kò ní dára fún ẹnikẹ́ni tí ó bá ń gbé nínú ẹ̀ṣẹ̀ o. Ní ọ̀nà mìíràn ẹ̀wẹ̀, Bíbélì sọ nínú ìwé Àìsáyà orí 3 ẹsẹ̀ 10 sọ fún olódodo pé yóò dára fún un. Olùfẹ́, tí o bá fẹ́ ní ìrírí àwọn ìbùkún Ọlọ́run nínú ọdún tí ó wà níwájú rẹ yìí, pinnu nínú ọkàn rẹ láti gbé gẹ́gẹ́ bí ìfẹ́ Ọlọ́run lójoojúmọ́. Kókó ọ̀rọ̀: máa gbé gẹ́gẹ́ bí ọ̀rọ̀ Ọlọ́run lójoojúmọ́ nínú 2025. Ohun gbogbo yóò sì dára fún ọ. A kú ìmúra ọdún tuntun. Máa gbé gẹ́gẹ́ bí ọ̀rọ̀ Ọlọ́run. Wálẹ̀ jìn nínú ọ̀rọ̀ Ọlọ́run kí o sì fi ọ̀rọ̀ Ọlọ́run ṣe àtẹ̀gùn rẹ síbi gíga. Ọlọ́run yóò sì ràn wá lọ́wọ́. Olúwàbùkọ́lá Ayápọ̀ ní orúkọ mi. Ẹ máa bá mi like, ẹ máa share, ẹ máa comment nípa kí àwọn èèyàn kí wọ́n lè jẹ àǹfààní ọ̀run ṣíṣí Yorùbá. Ó dàbọ̀.